Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Ilé tí a ti ń ka ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ohun tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa kálọ. Ojú tẹ́sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ́sí fi ń gbé wa kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni orúkọ títí èmi ń ṣe. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni ẹgbẹ́ APC tí ó wà ní Ọ̀ṣun ní àwọn ò fi ọwọ́ sí ètò Adeleke láti tún afárá ṣe. Ọ̀ràn tuntun ti tún bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú APC ti sọ pé wọn kò faramọ́ ètò ìjọba gómìnà Adémọ́lá Adélékè láti tún àwọn afárá kan ṣe ní oríṣiríṣi agbègbè ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ APC ṣe sọ, wọ́n ní gbogbo iṣẹ́ ìkọ́lé tó bá ní í ṣe pẹ̀lú owó ìjọba gbọdọ̀ jẹ́ iṣẹ́ tó hàn gbangba. Wọ́n ní àwọn ará ìlú ní ẹ̀tọ́ láti mọ bí a ṣe ń lo owó àti bí a ṣe ń yan ilé-iṣẹ́ tó máa ṣe iṣẹ́ náà. Wọ́n tún ní ìjọba gbọdọ̀ tẹ̀lé gbogbo ìlànà àti òfin tó ń ṣàkóso irú iṣẹ́ bẹ́ẹ̀. APC tún sọ pé wọn kò lòdì sí kí afárá tuntun tàbí àtúnṣe afárá wáyé, ṣùgbọ́n wọ́n fẹ́ kí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ náà jẹ́ kedere, kí ìbéèrè àwọn aráàlú sì rí ìdáhùn. Ní ẹgbẹ́ kejì, ìjọba gómìnà Adémọ́lá Adélékè ṣàlàyé pé ète wọn ni láti mú kí ìgbésí ayé àwọn ará Ọ̀ṣun dára sí i. Wọ́n sọ pé ọ̀pọ̀ afárá àti ọ̀nà ló ti bàjẹ́ fún ọ̀pọ̀ ọdún tí ó sì ti ń fa ìṣòro fún àwọn awakọ̀ àti àwọn arìnrìn-àjò. Ìjọba náà sọ pé àwọn ibi kan wà tí ọkọ̀ máa ń ṣòro láti kọjá nígbà òjò. Ní àwọn agbègbè kan, àwọn ọmọ ilé ẹ̀kọ́, àwọn àgbẹ̀ àti àwọn oníṣòwò máa ń ní ìṣòro láti dé ibi tí wọ́n ń lọ. Gẹ́gẹ́ bí ìjọba ṣe sọ, àtúnṣe àwọn afárá yìí yóò dín ìjàmbá kù, yóò sì mú kí ìrìnàjò rọrùn. Àwọn olùgbé ní oríṣiríṣi agbègbè náà ti bẹ̀rẹ̀ sí ń sọ èrò wọn. Díẹ̀ lára wọn ní inú wọn dùn pé ìjọba fẹ́ ṣe àtúnṣe àwọn afárá tó ti bàjẹ́. Wọ́n sọ pé ohun tí wọ́n nílò ni iṣẹ́ gidi tó máa mú àyípadà wá sí ìgbésí ayé wọn. Ṣùgbọ́n àwọn míì sọ pé wọ́n fẹ́ kí iṣẹ́ náà jẹ́ iṣẹ́ tó péye kí ó sì má ṣe di ohun tó máa parí ní àárín ọ̀nà. Wọ́n ní gbogbo ẹni tó bá gba iṣẹ́ náà gbọdọ̀ ṣe é dáadáa kí ọwọ́ àwọn ará ìlú má ṣe bàjẹ́. Àwọn amòye kan lórí ọ̀rọ̀ ìkọ̀sílẹ̀ sọ pé afárá jẹ́ ohun pàtàkì gan-an nínú ìdàgbàsókè. Wọ́n ní bí afárá bá dára, ọkọ̀ lè rìn dáadáa, ọjà lè dé ọjà, àwọn àgbẹ̀ lè ta èso wọn rọrùn, àwọn aláìsàn sì lè dé ilé ìwòsàn láìsí ìṣòro. Wọ́n tún ní kò yẹ kí ọ̀rọ̀ ìdàgbàsókè di ìjà òṣèlú. Dípò bẹ́ẹ̀, gbogbo ẹgbẹ́ òṣèlú gbọdọ̀ ṣiṣẹ́ pọ̀ kí ìpínlẹ̀ lè máa tẹ̀síwájú. Ọ̀pọ̀ ará Ọ̀ṣun náà ń pe àwọn olóṣèlú pé kí wọ́n fi ire àwọn ènìyàn sí ipò àkọ́kọ́. Wọ́n ní ohun tí àwọn ará ìlú fẹ́ ní ọ̀nà rere, afárá tó lágbára, omi mímu, ilé ẹ̀kọ́ tó dára àti ilé ìwòsàn tó ṣiṣẹ́ dáadáa. Ní báyìí, ọ̀pọ̀ ènìyàn ń retí bí ìjọba ìpínlẹ̀ àti ẹgbẹ́ APC yóò ṣe ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ń retí pé gbogbo àwọn ìbéèrè tó wà yóò yọrí ìdáhùn kí iṣẹ́ ìkọ́lé sì máa lọ ní ọ̀nà tó bófin mu. Ní ìparí, ọ̀rọ̀ yìí fi hàn pé àwọn aráàlú ní ìfẹ́ sí bí a ṣe ń lo owó ìjọba àti bí a ṣe ń ṣe àwọn
iṣẹ́ ìdàgbàsókè. Gbogbo ojú sì wà lórí ìjọba àti ẹgbẹ́ alátakò láti rí i dájú pé ohun gbogbo ń lọ ní ọ̀nà tó dára tó sì máa jẹ́ àǹfààní fún gbogbo ará Ọ̀ṣun. Báyìí ni a rí mọ́ fún orí ìròyìn títí òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.